jẹ́ ká wo atúmọ̀ ọ̀rọ̀ tó ta kókó yìí àti àsìlò èdè tí ọ̀pọ̀lọpọ̀ ń lò. Ní ilẹ̀ Yorùbá bí wọ́n bá pé ìyáàfin ó nítumọ̀ ó sì nírú àwọn èèyàn tí wọ́n á pè bẹ́ẹ̀. Ìyáàfin nílẹ̀ Yorùbá ẹni á bá pè bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣabilékọ mọ́. Irú ọkọ ẹni bẹ́ẹ̀ ti papòdà ẹni tí wọ́n bá pè ní ìyáàfin. Ìdí ni pé àwọn ìyáàfin inú ààfin ni wọ́n gbé. Ìṣeéṣe kí wọ́n ó jẹ́ olórí ọba tó ti gbéṣẹ̀. Àwọn ìyá àgbàlagbà tí wọ́n jẹ́ olórí nínú ààfin tó jẹ́ pé adé orí wọn ti papòdà léyìí tó jẹ́ pé àwọn ọba tó fẹ́ wọn ti gbéṣẹ̀ ṣùgbọ́n táwọn ìyá yìí sì wà láyé. Àwọn ìyàwó ọba àná tí wọ́n ń gbé ààfin àwọn àgbàlagbà ẹni wọ́n ń pè ní ìyáàfin. Ó sì lè jẹ́ obìnrin tí wọ́n fẹ́ nú ààfin tó jẹ́ pé ọkọ rẹ̀ náà ò sí mọ́. Ó lè má jẹ́ pé ọba lẹ́ni tó fẹ́, ó lè jábúrú ọba àbẹ́gbọ́n ọba tó ti wá dàgbà láàfin tí ò sọ́kọ ẹ̀ láyé mọ́. ìyáàfin náà nírú wọn. Púpọ̀ wọn ọba tó bá wà lórí ìtẹ́ ni ó máa gbọ́ jíjẹ mímu wọn níná lílò wọn. ìyáàfin nù. Ìdí nìyí tí mo fi ń rọ gbogbo àwọn adarí ètò lóde ayẹyẹ àti ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ mi àtẹ̀yìntẹ́ ẹsẹ̀ lẹ́yìn wa tó jẹ́ pé agbóhùnsáfẹ́fẹ́ nìyí ẹ ṣàkíyèsí àárín yìí. Dípò tẹ́ fi máa lo ìyáàfin fóbìnrin tó lọ́kọ ńlé ẹ máa pè wọ́n ní arábìnrin àbí abilékọ. Ẹ̀yin tẹ́ ẹ máa lo ìyáàfin láti fi ṣàpọ́nlé àwọn obìnrin abilékọ. Obìnrin míì gan ò ní mọ̀ òun pẹ̀lú ọkọ ìjókòó wọ́n sì máa pè ní ìyáàfin lójú ọkọ ẹ̀. Níbi a bá ti gbọ́ ìyáàfin irú obìnrin bẹ́ẹ̀ kò lọ́kọ mọ́. Yàtọ̀ sí yìí bí wọ́n bá pé àjìn ó ní òru gànjọ́ tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa. Àjìn ó bẹ̀rẹ̀ láti bí aago kan òru títí wọ aago mẹ́ta òru. Láàrin wákàtí méjì àjìnnú. Torí pé lásìkò náà ó ní ètò táwọn bàbá wa máa ń ṣe nílẹ̀ Yorùbá bíi kí wọ́n ṣètò ètùtù. Ó ní àwọn tí wọ́n kù lọ́jà ńgbà tí ò bá sí pàtẹ́pàtẹ́ mọ́ tí wọ́n ṣèpàdé lákòókò náà. Mo rí bàbá